go. These two. Now these two. That two where you go. Where you sell am from? No, not be. I know. Hey. Which tribe are you? Which tribe are you? Eh? This one. Ibadan. Abeg, comot the camera, abeg. You just come back. You Ibadan? Yeah. Which side Ibadan? Oje. Eh? Oje? Oje? I'm about on time. The guy where you go sell na Ibadan. I'm about Na for Ibadan. The guy where you go sell na Ibadan. Na Ibadan. Oh, non tomo Ibadan. Daddy kò ṣe mi ọmọ bọ̀bọ̀. Ivan. Ọmọ Ìbàdàn. Ọmọ Ìbàdàn ni. Ọmọ Ìbàdàn ni. Ọmọ Ìbàdàn ni àbí. Daddy ayaka. No, ọmọ Ìbàdàn. Ọmọ Ìbàdàn. Ọmọ Ìbàdàn. Ọmọ Ìbàdàn. Ọmọ Ìbàdàn. Ọmọ Ìbàdàn. You go sell ọmọ Ìbàdàn. Ọmọ Ìbàdàn. Ìbàdàn ni. Ìwọ ní Ìbàdàn ni ẹ. O tún lọ tó mọ Ìbàdàn. Ìwọ ló kọ́ ọmọ lọ. Ìbàdàn. Ìbànẹ́ta. Yàrá Ìbàdàn. Ìbànẹ́ta bí. Ọ̀tọ̀. Ó ti tọ̀ lé. Ó tún tọ̀ lé. Nǹkan tí àwọn arákùnrin yìí ń tẹnu mọ́ nínú fọ́nrán yìí ni wípé ìwọ ọmọ Ìbàdàn o tún wá lọ ń ta ọmọ Ìbàdàn ẹgbẹ́ rẹ fún àwọn agbénipa tó túmọ̀ sí pé irú nǹkan báyìí ó ṣọ̀wọ́n nílùú Ìbàdàn a ti gbọ́ káàkiri ní àìmọye àwọn ìlú wípé àwọn èèyàn ń tara wọn àwọn èèyàn ń para wọn ọkọ ó pa aya àfẹ́sọ́nà rẹ̀ ìyàwó ó pa ọkọ rẹ̀ àwọn ọ̀rẹ́ méjì wọ́n tara wọn fún àwọn agbénipa ṣùgbọ́n irú èyí ṣọ̀wọ́n nílùú Ìbàdàn èyí ló mú inú bí àwọn arákùnrin yìí tí wọ́n fi fẹ́ẹ̀ na obìnrin náà ṣeréṣe wípé ìwọ ọmọ kékeré tó ṣẹ̀ parí iléèwé secondary school ó wá ń ta ọmọ làkejì rẹ̀ ẹ tún jọ wá jẹ́ ọmọ Ìbàdàn kan náà irú ilé òkè ṣẹlẹ̀ Ìbàdàn ìwọ yìí ọmọ àlè ni ọ́. Ìmọ̀ràn ńlá rèé fún ẹ̀yin òbí àti alágbàtọ́ tẹ́ bá ń jáde ẹ yéé máa fi àwọn ọmọ yín kéékèèké sọ irú àwọn ọmọ báyìí torí pé téèyàn bá jáde tán èèyàn ò lè mọ nǹkan tó máa ṣẹlẹ̀ lẹ́yìn ẹ̀dìn àwọn èèyàn báyìí sì pọ̀ káàkiri nílùú tó jẹ́ wípé wọ́n ń ta àwọn èèyàn káàkiri fún àwọn agbénipa. Àfi kí Olódùmarè gbà wá o lọ́wọ́ irú àwọn ọmọ báyìí àwọn ọmọ òfò tí ayé wọn ti bàjẹ́ kí wá ní ká ní pé ó fa irú eléyìí ṣé ká sọ wípé ìyà ni ó fà ní àbíṣẹ́ ṣé àìrówó náà ni àbí ká sọ pé ẹgbẹ́kẹ́gbẹ́ torí irú nǹkan báyìí ò kì í ṣẹlẹ̀ ní ayé àwọn bàbá wa àbí ká sọ wípé ẹ̀sìn àjòjì tó wọ̀lú ló farú eléyìí torí pé ọ̀pọ̀lọpọ̀ láti ń rí àáfàá ó pààyàn pásítọ̀ ó gèèyàn lórí kíní kan ṣe kíní kan Olódùmarè mọ̀ gbà wá o.